ó ṣe pàtàkì gbáà nínú ìgbésí ayé àwọn oníṣẹ̀ṣe. Ìdí ẹ̀ ni pé wọ́n ní ìpadàbọ̀ àwọn irúnmọlẹ̀. Kí ló mú kí àwọn irúnmọlẹ̀ lọ síbì kan àbí kí wọ́n sí níta bí wọ́n bí kì í wù wọ́n, ẹni ẹlẹ́ni ní yá wọn lára, àti fáfúnwọ̀ ọ̀dẹ̀rẹ̀ tí ó ṣalábàárìn ẹja nú omi. Nígbà tí wọ́n gòkè wá síbì, nǹkan tí wọ́n ní wọ́n ó ṣe yìí, òun náà ni wọ́n ṣe. Tó fi jẹ́ pé àṣà tiwa kìí wù wá, ìwọṣọ tiwa kìí wù wá, ẹ̀sìn tiwa kìí wù wá, púpọ̀ nǹkan èdè wa kìí wù wá. Wọ́n bẹ̀rẹ̀ sí bá wọn jẹ́, wọ́n pọ́n tí wọ́n lé fún wa. Èyí ni ló fi jẹ́ pé àwa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n tẹra mọ́ àṣà Gẹ̀ẹ́sì, ẹ̀sìn Gẹ̀ẹ́sì gan-an. Tí ẹ bá wà láwùjọ tí ò bá tí ì gbọ́ Gẹ̀ẹ́sì, kó máa sọ tìtìbìtì, kò lajú, kò mọ nǹkan kan. Àwọn Gẹ̀ẹ́sì tí wọ́n wá yìí náà, àwọn náà ní lọ India, ṣùgbọ́n àwọn India wọn ò gbà fún wọn. India kò gba àṣà Gẹ̀ẹ́sì, kò gba ẹ̀sìn Gẹ̀ẹ́sì, kò gba èdè Gẹ̀ẹ́sì. Àwa ò ní àgbà àṣà àti ṣe wọn. Tá bá wo India lónìí, ẹ rí i pé wọ́n ní lọ síwájú jù wá lọ, torí pé wọn ò ṣe ìṣe oníṣe, wọn ò hu ìwà oníwà. Ìṣe oníṣe, ìwà oníwà tí àwa ń hù, òun ni ó bá wa dé ibi tí a dé lónìí. Ìpolongo ìtàn ẹ̀sìn kálẹ̀ tó bá jẹ́ pé ọmọ olóòṣà ni, tó bá sòlẹ̀kẹ̀ mọ́wọ́, torí mission ló ní sùkúù, mission náà ló ní ilé ìjọsìn. Tẹ́ ẹ bá sì ń wáṣẹ́ náà, mission ni ó bá yín wáṣẹ́. Tó o bá lọ iléèwé mission kó o sì ṣe ẹ̀sìn mission, Olúwa rẹ̀ ò ní ríṣẹ́. Gbogbo nǹkan tí àwọn ẹ̀sìn àbáláyé tán bẹ̀rẹ̀ sí kojú nì. Eléyìí tó fi jẹ́ pé a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó lọ iléèwé tí wọ́n padà sí ẹ̀sìn adúláwọ̀ yẹn. Ṣàngó, God of Thunder; Ọbàtálá, God of Creativities. So wọ́n wá fi, wọn ò ní kọ́ nílá, wọ́n kọ́ kéke, ọlọ́run kéke. Bẹ́ẹ̀ Yorùbá, ọlọ́run tiwa kì í sì ṣe ọlọ́run kékeré. Àwọn èèyàn torí ṣàdá, òun ni à ń pè ní òrìṣà. Ìtumọ̀ tí wọ́n fún òrìṣà ni pé God of this, God of that, God of stone, God of devil, God of... Ṣùgbọ́n nígbà tó pọ̀lọpọ̀ àwọn tó jú ńlá táwọn èèyàn ń kàwé tán ńlá nígbà kí ní yóò yẹ kó lè rí bẹ́ẹ̀. Èṣù ló tiẹ̀ fún wọn ní wàhálà púpọ̀ jù tí wọ́n mọ ìtumọ̀ rẹ̀. Akitiyan rẹ̀ sì tún lọ́wọ́ tó fi dòní nípa pé èṣù ọláàlú, ògiri òkò, abẹ́lẹ́kún sunkún, ó sunkún ju ẹlẹ́kún lọ, pé ẹni tó ní ìtara ni. Ọ̀tọ̀ ní èṣù ẹ̀bìtá, ọ̀tọ̀ ní èṣù yànró, ọ̀tọ̀ ní èṣù yàndà. Ṣùgbọ́n èṣù wọ́n sàti, àwa ò sì ní Satan nínú ìgbàgbọ́ tiwa táwa ní bí. Èṣù tí ń fúnyàn lówó, èṣù tí ń fúnyàn lọ́mọ, ó ní èṣù tí à ń bọ nílẹ̀ Yorùbá. Ìpadàbọ̀ àwọn irúnmọlẹ̀ wá dé nígbà tí ojú àwọn èèyàn bẹ̀rẹ̀ sí là. Wọ́n rí pé gbogbo nǹkan yìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Tẹ́ bá wo ọdún ìbílẹ̀ nísìn láti bí ọdún mẹ́ta, ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa ló ń ṣe ọdún ìlú wọn tí kálukú fi ń ṣe àmúyangàn. Tẹ́ bá ń wo orí ẹ̀rọ agbágbé, ẹ mọ̀ rí wọ́n sọdún bíi lónìí, wọ́n sọdún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ o. Tudúpẹ́ pé àwọn òrìṣà wa ti ń padà. Ọdún 1975 ta lọ sí Brazil, èmi àtọ̀gá dúró 1975, a gbé eré ọba àkóso lọ. Ní ẹ bá ní ká wá wo àwọn kan níbi tí wọ́n ti fẹ́ ṣe àsè, gómìnà ìlú Sao Paulo ló pè wá. Ni wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin Yorùbá. Yorùbá dúró bá ní ká lọ pè wá kí wọ́n á máa gbọ́ nǹkan tẹ́ ń kọ̀ wípé
ẹ̀jẹ̀ sòrò ẹ̀jẹ̀ bára láláì dá ẹ̀jẹ̀ àkùkọ máa ti yẹ̀ wò yẹ̀ wò. ọ̀gá ní ìmọ̀ ẹ̀gbọ́n ní ṣé àwọn òòṣà wa tẹ́ nọ́mọ̀ ti padà wá síbí yìí. bẹ́ẹ̀ ni a rí pé àdúgbò kọ̀ọ̀kan nílé òrìṣà ilẹ̀ Brazil tẹ́ bá ti dá àdúgbò kan ilé kìíní kan ilé àṣẹ ilé gbígbà kó ṣe wà káàkiri nìyẹn. dúpẹ́ lẹ́yìn ní ìpadàbọ̀ àwọn òrìṣà. in tó mú mi lọ bá bàbá náà ni ọ̀rọ̀ ìṣẹ̀dá àti ọ̀rọ̀ ìṣẹ̀ṣe. kálẹ̀ fetílẹ̀ dáadáa ni orin tẹ́ ń gbọ́ lẹ́yìn èmi ni mò ń kọrin pẹ̀lú àwọn tó wà lẹ́yìn mi. n tá à ń sọ ni pé ìṣẹ̀ṣe làgbà aráyé ti ìṣẹ̀ṣe làgbà ó òun lẹ́ ń gbọ́ lẹ́yìn. bàbá wa ń sọ̀rọ̀ bàbá ń sọ gbogbo ọ̀rọ̀ tó yẹ kí gbogbo wa gbọ́. ìtumọ̀ sọ náà ó fara mọ́ tí bàbá lẹ́bù ìbọn sọ pé a ti mọ̀ ń pa Olódùmarè, a ti mọ̀ ń pa Ọlọ́run, a ti mọ̀ ń pa ẹ̀là, a ti mọ̀ ń pa Irunmole, a sì ti mọ̀ nípa àwọn tá à ń pè ní òrìṣà kéèbó tó dé. ẹni tí ò ṣe ti máa lọ òdọ́rùn, ẹni tí ò bá yé kó lọ kọ́ dáadáa. áńgẹ́lì ló gbé wa débí, màláíkà ló gbé ọ̀nà tí ń tọ́ wa. oúnjẹ tá à ń jẹ àwọn náà ni wọ́n ń hun àbáwọn kọ́ ni wọ́n sì lórúkọ tí wọ́n ń pè orúkọ kan náà tó rọrùn kan náà ni. bẹ́ẹ̀ bá lọ Spain wọ́n ní soul náà ń pè òrùn, bẹ́ẹ̀ bá lọ Portugal soul lóòn àwọn náà ń pè, bẹ́ẹ̀ bá lọ China wọ́n ní táyà ni wọ́n ń pè òrùn kan náà ni o. àwa ń pè ní òrùn níbí báyìí, China ń pè ní táyà. mo ní ẹ̀rí pé ó jọ nǹkan tó ń rìn, ó dàbí ó fọ́dà kó ń rìn díẹ̀díẹ̀ lójú ọ̀run. n tí bàbá ń sọ nìyẹn pé ẹjẹ́ á padà ọ̀gá ògo kan ṣe náà ló wà, a kàn ń pè wọ́n lórúkọ bó ṣe yé wa sí àti èdè wa la ṣe ń fún wọn lórúkọ tó yàtọ̀. òun ló mú bàbá wa Ọlọ́fin Àdìmúlà Ọọ̀ni ìrìṣà ní 2019 wọ́n ní gbogbo àwọn tàbá lọ́lọ́ọ̀ṣà ni wa àbò oníṣẹ̀ṣe ni wa ó ní ká pàgbo ní ọjọ́ kan kí gbogbo wa sọ ń tó mú wa dolóòṣà. àtọrọ ẹ o àwọn Irunmole ti padà dé tábà ń bí pé kí ló jẹ́ ẹ̀gùn a lè rí kan ní tó lè ṣàlàyé fún wa tó máa yé wa. ìbéèrè tèmi lọ báyìí pé nígbà tí bàbá wa àràbà tán fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan wọ́n ní àwọn Irunmole wọ́n lọ síbì kan wọ́n lọ àjò wọ́n ń padà bọ̀ ni pé gẹ́gẹ́ bí àkòrí tá a wá ṣe ibi táwọn Irunmole ń lọ ilé mi fẹ́ mọ̀ ibo ni wọ́n lọ tí wọ́n fi wá ṣẹ̀ṣẹ̀ ń padà bọ̀. ìdáhùn sí ìbéèrè tí ìyá wa béèrè orúkọ tèmi ni Fálọ́fà Káyọ̀dé Òjó Ọ̀yásòkò tí mo jẹ́ ààrẹ asúnmẹ̀rẹ̀ àwọn àgbáyé. tí àwọn Irunmole ọba fara wọn kalẹ̀ kí wọ́n káàkiri ayé kí wọ́n ó fi àwọn sí ọ́ndà píkan kún wọn lẹ́rú wọn ò ní ríire tí wọ́n kó bọ̀ padà fún àìwá. ẹ rí i pé àwọn èèyàn béèrè pé kí ló dé tí wọ́n fi rí ẹn kó lẹ́rú pẹ̀lú agbára tí wọ́n ní pẹ̀lú ìmọ̀ tí wọ́n ní wọ́n lè dégbé wọ́n lè di nǹkan kan ṣùgbọ́n wọ́n fara wọn kalẹ̀ ní àìmọye ọdún sẹ́yìn tí wọ́n fi rí àwọn bàbá wa kó lẹ́rú lọ. ikú tí wọ́n kó wọn lẹ́rú lọ ni wọ́n wá ń dá gbogbo ìpadà bọ̀ wá sílé láti lè jẹ́ kí wọ́n mọ̀ ìpè Ifá ti gba ayé lọ Irunmole ti gbalé ayé. gẹ́gẹ́ bí ìyàwó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti kó lẹ́rú lọ yẹn tí wọ́n ti padà yẹ ẹ̀jẹ̀ wọn wò pé bí tí àwọn ti ṣèwárí ni wọ́n padà wálé tó ṣe pé kálukú wọn tí èyìnbó bá gẹ̀gọ̀ fún yín àbí tí wọ́n bá rìnà sí yín ẹ má jà yàn àbàbà wa tó ti lọ ni tí wọ́n bá fara wọn kalẹ̀ láti pé kí wọ́n kọ́ ọ̀rọ̀ lẹ́rú opportunity yẹn lè má wáyé. mi ni Babawo Adéfáyọ̀wá lẹ́sìn. mo fẹ́ sáré ṣe àfikún díẹ̀ sí ọ̀rọ̀ tí ọ̀gá mi tí wọ́n sọ èmi náà sì fẹ́ béèrè torí pé tí a bá dìjọ gbà láwùjọ wa bí a ṣe wà yìí ó túmọ̀ sí pé ìdáhùn yẹn ó ti di ìtẹ́wọ́gbà fún gbogbo ayé. ìyá wa tí wọ́n béèrè pé níbo làwọn òrìṣà lọ tó fi jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ padà dé lákòókò yìí kì í ṣe tó rújú bí àlàyé rẹ̀ ṣe jẹ́ lẹ́gbọ́n tí ọ̀gá mi tí wọ́n ti ṣe àfikún tí mo kàn fẹ́ ṣe ni pé tó máa tètè yé wa ká ṣàpẹẹrẹ pé òrìṣà la gbé sílẹ̀ báyìí
pẹ̀lú ìyá mi tí wọ́n ṣèbéèrè pé oníṣàngó làwọn. a wá rí nínú ọmọ tí ẹ̀sìn àjòjì tó ti gba ọkàn rẹ̀ ó wá gbé Ṣàngó yìí ó sì gbé ta. yálà àwọn tí wọ́n rà láti gbé sínú museum níbi tí wọ́n ti máa fi pawó, tàbí àwọn tí wọ́n wò pé àfẹ́ kíkiní yìí kó tó wà nínú ẹbí tàbí ìran àwọn mọ́, wọ́n wá lọ da kíní inú tàbí wọ́n so níná. ṣé ẹ mọ̀ pé kíní yẹn ti run nínú ìdílé yẹn? Ìpadàbò àwọn Irúnmọlẹ̀ wá ní pé nígbà tí a bá bímọ nínú ìdílé yẹn, tí òrìṣà yẹn bá wá tó ro ọmọ yẹn, àwa mú ọmọ yẹn, àwa lọ ṣe ìrárí yẹn fún ọmọ tí ó padà dé. ṣe é rántí pé òrìṣà tó lọ, òrìṣà ti padà dé. Eléyìí náà ló wá jẹ́ sí pé ẹ rí pé nínú ayé lénìí ọ̀pọ̀lọpọ̀ ilé tí ìṣẹ̀ṣe ti run, tí ò sí òrìṣà níbẹ̀ mọ́, ni wọ́n ti ń gbé òrìṣà dìde báyìí. kódà ọ̀pọ̀lọpọ̀ wọn ni Irúnmọlẹ̀ gangan ń lò, táwọn wò pé lágbájá tí ń jà fún ṣẹ̀ṣe yìí, àwọn tí wọ́n gbé ṣẹ̀ṣe dání láti ìgbà tá a ti bí wọn gangan, wọn ṣiṣẹ́ ìrìn àjò báyìí. ó jẹ́ ìwọ̀nba àlàyé mi. ìbéèrè tí mo fẹ́ bèèrè sá, nígbà tí a ń sọ nípa ìpadàbò àwọn Irúnmọlẹ̀, ohun tí mo fẹ́ bèèrè ni pé èṣù ọ̀dàrà tóun náà ń bẹ nínú àwọn Irúnmọlẹ̀, ìjẹ́ nígbà táwọn Irúnmọlẹ̀ tí ń bọ̀ láti òde ọ̀run wá sí òde ayé, ṣé wọ́n dìjọ wá ni àbí èṣù ọ̀dàrà dárin títí ẹ̀ lọ́tọ̀? ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yìí ṣe. ilé Ifẹ̀ fún ọdún méje ló fi yan odi tí ò lè sọ̀rọ̀. wọ́n lọ káàkiri ìgbà tó wá yá, wọ́n dáfá, wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé irú òòṣà wo ni wọ́n ṣe nídìílé wọn. lọ́ba ní Ọ̀ṣun ni. gbàtàn sọ pé Ọ̀ṣun ni wọ́n ṣe nídìílé wọn, lọ́ba mú lọ sí ìdí Ọ̀ṣun yẹn. wọ́n ṣe bu omi Ọ̀ṣun fún lóhùn ẹ̀ là. lónìí ìyá Ọ̀ṣun ni. ṣe rí ìgbà tí màmá wa pèlè pé ibo ni wọ́n lọ, ẹni pé àwọn bàbá wa wọ́n ní tí ọmọdé bá ń gégi, kí làwọn àgbà máa ń ṣe? wọ́n á wo ibi tó máa wò sí, ibi tí ó wò sí òun ló wá wò sí, pé wọ́n á wò pé ibi tó yẹ kó wò sí òun ló wá bẹ̀rẹ̀ sí ní wò sí báyìí. ẹni pé ìṣẹ̀ṣe ti ń padà. ní àkọ́kọ́ nípa ọ̀rọ̀ tí ìyá wa sọ, tá a bá lọ sínú òde ìlú Ìdègúndá, aṣọ díẹ̀ bẹ́ńjẹta níbi tó sọ pé Ìdègúndá sáwó lọ ní. oní tó bá tàjò dé onílé ó mọ̀, ẹ má jẹ́ ó pẹ́, ẹ má jẹ́ ó jìnà, ẹ bá tètè dé kẹ́ ẹ bá wa túnlẹ̀ yìí tò. inú èdè ògbé màá gbé yín lọ. mo kọjá lọ lọ́wọ́ ọ̀bẹ ọ̀tún, ìgbèjìrì lówó mi lọ́wọ́ ìwéréré. mo kọjá lọ lọ́wọ́ ọ̀bẹ òsì, ìgbèjìrì lówó mi lọ́sẹ̀ òsì sí ìwéréré. ìgbèjìrì bá àwé mi lọ́wọ́ ọ̀tún, ìgbèjìrì bá àwé mi lọ́wọ́ òsì. mi ò ṣàìbóríwọ sí délé. adífá fún Ọ̀rúnmìlà òpìtàn, bàbá kó ọ̀kàn lé ní Irúnmọlẹ̀. ẹ jẹ́ ká sọ pé lọ́nà tó jìn gbogbo ó fi èṣù sílẹ̀, ó ti ń dá àkú ẹ̀ṣọ́ ẹ̀. nígbà tó wá fèsì sílẹ̀, wọ́n débi tí wọ́n lọ wọn àwọn arójú ṣe tí wọ́n ń ṣe mbẹ́. Ọ̀rúnmìlà ló yẹ̀sẹ̀ wá kó mọ́rí ló tẹ̀ mọ́yẹ̀ ló wá lọ mú òbúkọ àti àtòrò mẹ́ta. ó ṣẹ̀ṣẹ̀ wá lọ mú bá èṣù níbi tó jòkó sí pé ibi à ń lọ yà àrójú kankan lé ayé yìí o, ìwọ náà máa bọ̀ báyìí kó jẹ́ kájọ máa lọ. èṣù jò òbúkọ tán, ó ká tòrò mẹ́ta, ó kó ń bọ̀, gbogbo nǹkan ti pín yẹlẹyẹlẹ, ó ti pín sí bí fásitì ti pé 100 àti mẹ́ta 303 lọ́nà pín sí. ó fàtòrì kíní lọ́lẹ̀ 100 àti mẹ́ta kù 30 àti mẹ́ta. ó fàtòrì kejì lọ́lẹ̀ 30 àti mẹ́ta kù mẹ́ta. ó fàtòrì kẹta lọ́lẹ̀ mẹ́ta wà kẹyọ kan. èṣù wa ní ọ̀nà tẹ́ ẹ máa gbà lọ́nu. ìgbà ni Ọ̀rúnmìlà wá ní wo èṣù, àfi ọ̀lẹ̀ mọ́ òdẹ̀ ní dúró wá ń sùn wájú. iwájú awo lèṣù gbé, èṣù ìgbẹ́yìn awo. ká mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí tá a pè ní ìpadàbọ̀ àwọn òrìṣà yìí wọ́n ti sọ tipẹ́. bàbá wa jí láàárọ̀, bàbá yẹn wá ń sunkún, gbogbo àwọn awo náà ti ẹjọ́ rẹ̀ wọ́n lọ ké sí wọn, wọ́n bẹ́ẹ̀, wọ́n ní bàbá ò dákẹ́ ẹkún. látàárọ̀ ẹkún ni bàbá sùn. wọ́n ní pọ̀ wá di owó àṣálẹ́, bàbá tó wá sọ nǹkan tí ń pa lẹ́kún. wọ́n ní bàbá yẹn máa ń rí Ọ̀rúnmìlà. ó wá lóun rí Ọ̀rúnmìlà lónìí pé ní pàǹlẹ́kún. ó ní Ọ̀rúnmìlà na ẹsẹ̀ kan, ó ló sì gbé kọjá òkun sọ́hùn. ó ní wá ń sọ wípé òun ti ń lọ, ó ló ti sí ẹsẹ̀ kejì gan.
pé ó nígbà tó ń bá dé àwọn èèyàn máa lọ sí oríṣà wọn ò ní wulẹ̀ tó de babaláwo mọ́ pé ẹ sábẹ́ mi náà ké pé bẹ́ẹ̀ ní ìkílẹ̀ ẹ̀rí pọ̀ ní wọ́n ní yóò sì ṣe wà máa kó fún yín babaláwo sábà ń wẹ̀ kémi náà lọ rí máa bọ́. wọ́n ní bàbá wa ní tí ń pa òun lẹ́kùn ní wípé òun ọ̀mọ̀ bóyá gbà tí Ọ̀rúnmìlà sọ òun bóyá yóò padà bàrú àwọn yìí láyé. tó ní àjọ ẹlẹ́sìn ìbílẹ̀ fún gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo ẹni tí ń jẹ́ ajísọ̀bì ìgbékalẹ̀ traso kì í sì ṣe orí òjòrí ṣùgbọ́n ní àjọ lájọ àti ìjọba ìbílẹ̀ sí ìjọba ìbílẹ̀ ní traso wà ní ìjọba ìbílẹ̀ mọ́gbọ̀nléní ọ̀kànléní ọgbọ̀n tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ ní gbogbo àjọ yìí wà tó jẹ́ pé bá a ṣe ní ìgbìmọ̀ tó ń darí ẹ̀ka state la ní ìgbìmọ̀ tó ń darí local government. ní ìgbìnìbí àtẹ Ọọ̀ni ìrìṣà fúnra rẹ̀ náà His Imperial Majesty ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì a padà fi ti bàbá fún bàbá ní ààfin wọn ṣùgbọ́n àwọn ẹni kọ̀ọ̀kan lè ṣe ìjẹ́rìí sí ọ̀rọ̀ tí màá sọ ń bì ìgbà tí bàbá wa dé orí oyè tí wọ́n jáde ní ìpẹ̀bí bóyá bí oṣù bíi méjì mẹ́ta lẹ́yìn ìgbà yẹn a wá lọ yọjú sí wọn ibi tá a ti ń sọ̀rọ̀ bàbá yìí sọ fún mi níbẹ̀ bàbá ní kìrìsìtẹ́nì lòun kóun tó wá jọba òun ò mọ nǹkan tó ń jẹ́ ṣẹ̀ṣẹ̀ òun ò mọ nǹkan tó ń jẹ́ Irúnmọlé ṣùgbọ́n òun gbà pé Ọlọ́run ní òun máa ṣe é ni bàbá wọn ní kígbà tó ń wà ní ìpẹ̀bí fún ọjọ́ mẹ́tàdínlógún 17 days wípé ìwọ ìgbà yẹn wà ní akọ̀wé bàbá ní gbogbo tó rò kó mọ̀ ń pa Irúnmọlé mo ti mọ gbogbo ẹ̀ bí mo ṣe wà yìí o kódà mo ti mọ̀ jù ẹ́ lọ nítorí pé gbogbo Irúnmọlé ló yọjú sí mi nígbà tí mo wà ń bẹ̀ wọ́n sì ní mi ò gbọ́dọ̀ kúrò ní ọ̀dọ̀ àwọn mo sì gbọ́dọ̀ máa ṣojúṣe wọn dókítà wàá rí tí màá máa ṣe pẹ̀lú Irúnmọlé ẹjọ́ ìjẹ́bà bọ́ òun ò ṣe àbí ò ṣe ìjẹ́ kò tọ́ lẹ́ni tó yẹ ká fún ní àmì ìdánilọ́lá ẹ wá wo bí bàbá ṣe ti sọ gbogbo ilé òòṣà Ilé Ifẹ̀ di ohun àmúyangàn ṣé màkóhùn náà ló ti rán ọ̀pọ̀lọpọ̀ ìlú tẹ bá dé àwọn ààfin ọba wa náà ń sìn oríṣiríṣi ààfin sìn ni wọ́n ti ń ṣe ère sí lára oríṣiríṣi nǹkan láti fi hàn pé ilé Irúnmọlé ní a wà èyí jẹ́ ń tá a rí lára bàbá yìí tá a fi gbà pé ọba àwòkọ́ṣe ni ó yẹ kí wọ́n jẹ́ lẹ́yìn wọn la ní bàbá wa kan náà His Royal Majesty ọba Ahmed Oyèlúdé Mákàmá Olówù ti Kúta gbogbo wa náà CON bẹ́ẹ̀ ni gbogbo wa láàrí pé ìṣe Olówù Kúta náà kò yàtọ̀ sí ti bàbá yìí àwọn tí ẹ máa ń wí ní gbangba ó níye ìjókòó kan tún sọ fáwọn ọba wípé adé Irúnmọlé ló wà lórí àwọn kìí ṣe láwàní kìí ṣe ẹ̀gún orí Jésù pé wọ́n tó o bá fẹ́ ṣe yẹn padà lọ mọ́ṣáláṣí padà lọ ṣọ́ọ̀ṣì fi ìtẹ́ àwọn bàbá wa sílẹ̀. ọba Abdulmaruf Adésọjí Ifábọ̀wálé Sòókò ti Ìtàkùn Sòókò ti Ìtàkùn ní ìtòsí Ìkirè bàbá yìí náà dórí oyè kò tí ì pẹ́ ṣùgbọ́n bí ìgbà tí wọ́n lé àwọn ọba agbègbè wọn láré ni wípé òun ìṣọba kìrìsìtẹ́nì òun ìṣọba mùsùlùmí Irúnmọlé ní òun wá jókòó tì àtọ́jọ́ tí bàbá yìí ti dórí oyè náà kò sí tí traso ń ṣe àbí tí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń ṣe ní ìlú wọn àbí agbègbè wọn
tí bàbá yóò kì í jókòó tì wọ́n òun ni a ṣe fún wọn. ọba ẹlẹ́ẹ̀kẹrin tá a fún àwọn náà ní kábíyèsí His Royal Majesty ọba Ọládépò Adésọjí Akínrìnsá Sálù ti Ẹ̀dùn Àbọ̀. àwọn náà bákan náà ni bàbá yìí ti ṣe Imperial Majesty ọba Peter Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Àrólé Ọbàtálá Olúfọ́n ti Ifọ̀n Òròlú. tí ẹ bá wo bàbá yìí náà ẹnìkan bí mí ní ìbéèrè ní ọ̀sẹ̀ tó lọ pé ẹgbọ́n náà nígbò lọ tún bẹ̀rẹ̀ ọdún adé ṣé wọ́n tún ṣe ọdún adé ni mo ní ọdún adé ti wà tẹ́lẹ̀ wọ́n ní ládé 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 ẹ má pe ìkejì bẹ́ o ẹ má pe kẹta bẹ́ o ṣùgbọ́n ta lọ́nà ládé Olúfọ́n ló ládé gẹ́gẹ́ bí Àrólé Ọbàtálá ò bá sọdún adé kò sẹ́lòmíì náà tí yóò ṣe. bàbá yìí ó dórí ìtẹ́ náà kò tí ì lo ọdún méjì mẹ́ta ìṣọwọ́ tí wọ́n fi gbé ọdún adé ní ọdún yìí ó jẹ́ nǹkan tí èèyàn mọ̀ pé lóòótọ́ Irunmole ó ti padà dé. bẹ́ẹ̀ náà sì ni bàbá yìí ń gba ọ̀sẹ̀ tó bá dọjọ́ ọ̀sẹ̀ rẹ̀ kò sí tẹ́ ẹ lé fẹ́ yóò nígbà tó ń bá tó ṣọ̀sẹ̀ tán nídìí Ọbàtálá lòun ó tó ṣe nǹkan míì. ẹ̀mí àwọn ọba márààrún ẹni kẹfà tó wà ní orí ìwé wa àwọn ní ọ̀jọ̀gbọ́n Akínwándé Olúwọlé Ṣóyínká tí wọn ò nílò à ń sọ ibi èèyàn kàwé dé. àwa kéékèèké báyìí àwa máa ń rí tí wọ́n fi sọ̀rọ̀ torí gbà táwa ń kàwé àti lẹ́ni tó wí fún wa pé bó o ṣe kàwé tó adúlù tó mọ̀ àwọn onídọ̀tí sáà ni wọn ló yẹ kó o ti dúró kó mọ̀ wọ́n ní ìwé mélòó mo kà bàbá Ṣóyínká tó lè máa pọ̀ ike lẹ́nu gan níbo ṣe nífẹ̀ẹ́ Irunmole tó ṣe ní kí ó kúrò ń bẹ̀ lẹ́nìkan ó mọ̀ kí ìyẹn fúnra rẹ̀ ó ti di Irunmole àmọ́ ní ìkànnì ó wàá fẹ́ kẹ́mi di Irunmole náà ló ní máa bọ̀ lọ́dọ̀ owó ń dọ̀tí. ìyẹn ni ìdí tí a fi fún bàbá yìí tí bàbá yìí tún wá jẹ́ ọ̀kan tá a gbà pé ẹ̀mí bàbá ó gùn bàbá ó dàgbà ó dògbò ṣùgbọ́n a ní ká máa kọ́ ṣe pé kì í ṣègbà bá kú la tó ń dèrè la gbà pé ó yẹ ká lè ṣe àyẹ́sí àti àpọ́nlé bàbá pípé bí tí wọ́n rìn dé tí wọ́n kàwé dé wọ́n lè máa yọ bọ̀m̀bọ̀ pé àníṣe o ní tójú tàwọn ti rí kò sọ́nà àbáyọ míì yàtọ̀ sí Irunmole tá a bá gbọ́ fọ́nrán tí ohun wọn tí wọ́n kà á lẹ́nu ní tí bàbá ń sọ ń bi fọ́nrán yẹn náà nìyẹn. ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá nǹkan méjì láṣọ pa ọ̀gá wa gómìnà ìjẹta Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá bí ọ̀gá Rauf ṣe wà àwọn kan máa ń rò pé bóyá ara wa ni ọ̀gá Rauf ìsara wa o ṣùgbọ́n ẹnìkan tó ní ìgbàgbọ́ nínú ìwọ ojú mi Ọlọ́run jọ dá gbogbo wa ni ká ṣe ẹ̀tọ́ àti ààtò tíráṣò tó wà lónìí Irunmole ló lo Rauf bọ̀dá wa àgbáwo Àràbà Awódìran ọ̀kan láwọn Agboola tí wọ́n jẹ́ Àràbà láti Òwòrò Ìṣòkí bákan náà ni wọ́n jẹ́ aṣojú ọba aṣojú awo àgbáyé a lè má mọ̀ wọ́n dáadáa Òṣogbo ni wọ́n mú ní Ifẹ̀ ríà wọ́n sì ní Òkànmí
pé ìgbìmọ̀ fi yẹn pamọ́ fún ààrẹ. Ó jẹ́ yèyé mẹ́tọ́ Fọláṣadé Àtàndá tó jẹ́ yèyé mẹ́tọ́ ti ìlú Òṣogbo. Ẹni tó wà ní nọ́mbà 9 níbẹ̀ òun ni Benjamin Ọlámigòkè Adéwọlá tí gbogbo wa mọ̀ sí Benili Àkànní Ẹlẹ́bọ. Àtoríṣiríṣi nǹkan tí òun ti bá pàdé ní Irúnmọlẹ̀. Òun ni Abọ́lọ́rẹ́ Adégbọlá Àkàndé tí gbogbo wa mọ̀ sí Nice. ìfẹ́ jùlù bàbá mi àbí mi nílẹ̀ Yorùbá nílùú adúláwọ̀ kò má síbi tèmi ìfẹ́ jùlù bàbá mi ìlú owó ìlú ọlá nílùú adúláwọ̀ kò má síbi tèmi ìfẹ́ jùlù bàbá mi kò sẹ́sìn tó dàbí Ifá gbogbo ayé ló mọ̀ o kò má sólùgbàlà mìíràn tó ju Ifá lọ bó fẹ́ lówó bó fẹ́ kọ́lé lọ́dọ̀ Fá ló wà o bó fẹ́ láya bó fẹ́ bímọ wà tọ̀ Fá lọ o. Ìfàṣọlá Ìfàṣògo Ìfàṣẹ́gun o kò má sólùgbàlà mìíràn tó ju Ifá lọ. Ó ní ìrúgbà wọn lóde èdò erinmi awo òde ọ̀nà ọ̀pẹ̀ òṣè bí òrù awo wájìdó àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n ní kó máa tẹ̀lé fákiri èrúgbẹ́ àwọn lóde èdò kò gbọ́ ti Fá ikú pa erinmi awo òde ọ̀wọ̀ kò gbọ́ ti kú pa ó wá ku ọ̀pẹ̀ òṣè bí òrù ọmọ wájìdó èrò pé èrò ọ̀fà a kì í ṣọmọ Irúnmọlẹ̀ ká dákẹ́ lẹ́nu. Mo dúpẹ́ bàbá tó bí mi Àkànó Fáṣínà Agboola káwore kó máa jẹ́ mọ̀rẹ̀rẹ̀. gbogbo ọmọ ìṣòro ọ̀pẹ ẹ̀lẹ́ o eriwo ya gbogbo ọmọ àgbọn nìrégún àgbàrá ńlá ní yàbẹ̀sí gbòòrò gorí àfúnbà ìbáǹtìkọ́lé ọ̀run bọ̀ wálé ayé o gbogbo òwúrò sọ pé bàjẹ́ àmọ́ rí bàgà tó sá o. rí bàgà tó sá o. mo pe ṣe ẹ bá rí irinṣẹ́ o gbóhùn erin ni ẹ ò mọ̀ sá ẹ ò jí ọlọ́bẹ̀ o bẹ́ẹ̀ bá rí mi ṣe ẹ tí ẹ mọ̀ mí àwọn oníyè onífàdé lèmi jẹ́ ọmọ àgbọ̀sẹ̀sẹ̀ fàyàlé agbókòkòkòkò agogo yà lọ dẹ́dẹ́ o àwa ò lè sun yẹrẹ gbọ́n pẹpẹ wọn àbínibí kì í hùn ni. àwa ò lè sun yẹrẹ gbọ́n pẹpẹ wọn àbínibí kì í hùn ni o. ìrègùn o ifá pé ọdún yìí ni wọ́n pẹ̀ sá orí wọ́n dẹ̀ mí wọn apàjùbà àmọ́lẹ̀ ọdún mẹ́ta òní láàrúkọ débi ìrókò agúnrege jégé ẹni tó bá ní dorúkọ pín ní sí alẹ́ àná ni ó bá ní ìjàbù tó rọrùn wàkàwàkà tó kádùn mẹ́ta já
afásẹ̀sẹ̀ tí so lórí oró láyé amòfásẹ̀sẹ̀ tí so lórí oró níwárun ìyá ẹni àṣẹ̀sí ẹni bàbá ẹni àṣẹ̀sí ẹni orí ẹni àṣẹ̀sí ẹni igi ẹni àṣẹ̀sí ẹni ìṣẹ̀ṣe làbọ̀ nífẹ̀ẹ́ ká tó bẹ bọ́ra. Ìbà fún Olódùmarè àbọ̀ ọ̀tún ọba tẹ́lẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ forísà àgbèjì omi. Olódùmarè ọba ọláò ọba alápákọ̀kọ̀rọ̀ tíyọmọ ẹ lọ́fìn. Olódùmarè àbọ̀ ọ̀tún ọba àtẹ́lẹ̀ lẹ́gbẹ́lẹ́gbẹ́ forísà àgbèjì omi. Ìbà pẹ́ àdúdúró pàwùrà lọ́jà alùpùpù kéke adé afúnni nìgbére ẹ̀yà wọn lójú àrán ọ̀sẹ̀ ni mo fi àtọ́kọ̀ bọ̀ ńláwó èèyàn mẹ́fà òdòdó mẹ́fà wọ́n pàdé òrèkó mẹ́fà lọ́fà lùlùpẹ́pẹ́ lẹ́sẹ̀ ìgbòjì ojúlọ mẹ́fà ọ̀nà tóró àkọ́kọ́ ọjà sígbó efele ọ̀nà tóró ẹ̀kejì ọjà sígbó ọbàmákin ọ̀nà tóró ẹ̀kẹta ọjà sígbó mìlítẹ́rẹ́ ikú ẹ̀kúra lẹ́sẹ̀ mẹ́fà ẹ̀yẹ mbẹ́ ẹ̀yẹ ṣeré kú ẹ̀yẹ tìró Ìbà fún Olódùmarè ọba agọ̀ọ̀tún ọba atẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ oríṣà àgbèjì omi èmi nígbà lọ́wọ́ ládé ládé ìbà lọ́wọ́ ládé ládé ìbà ní ọwọ́ lóyè lóyè tàní ọwọ́ gbogbo ọba kábíyèsí ọba tó tó oyè ààrẹ dò kábíyèsí ọba tó tó oyè ààrẹ fún èmi tí wọ́n bá níwọ̀n ẹgbẹ́ ìje mórí ìdìnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà àrọ́bà fúnlẹ̀ ọba pa ọba mẹ́ta mi ò gbogbo mi ò yájú sọ́ba èmi nígbà lọ́wọ́ gbogbo baba aláwo mogi baba aláwo olójú kókó mo bá bàbá orúbọ yè tí ìṣe ni ìbá ń kọ́ ará òfin àwísí ará àdòmìnira wíṣẹ̀ ìbá ń kọ́ o sékété ní òde ìwéré èrìmì lóde ọ̀wọ̀ bàbá kúkúrú òkè gẹ̀tì abọ́rúbọ̀yè lọ́dọ̀ bàbá aláwo pàlù kájọdé bàbá wo èmi náà máa wo pàlù kájọdé bàbá wo èmi náà máa wo pàlù kájọdé bàbá wo èmi náà máa pàlù kájọdé bàbá wo oya gbàlù kájọdé bàbá wo èmi náà máa wo gbàlù kájọdé bàbá wo èmi náà máa wo gbàlù kájọdé. ètò ní ètò lórin àwo ètò ètò ní ètò lórin àwo ètò ní ètò lórin àwo ètò ní ètò lórin. alùpùpù mo rí bàbá mi pọ́fẹ́sọ̀ Ládé
oṣù mo rí oníbẹ̀ yẹn o dúró ore ìkùnà burúkú oníkò olódùmarè ọ̀wá níjọ́ ọ̀rá mọ́ ayé mo rí bá lọ́wọ́ ọba bá mi olú ọmọ dr o àtẹ̀dá president gbogbo tíráṣù mo rí ìbà lọ́dọ̀ adúnilọ asọ́pẹ̀lẹ̀ bí ẹni tó tọ̀rọ̀ bọ̀ wálé ayé ẹ̀yàn máa bẹ ìran ọ̀bẹ ní bẹ́sù orí òkúrọ̀ kan kì í fọ́ lọ ẹbọ jíjẹ kì í hun kú owó jẹ kì í wọn àkàlàmàgbò ìdè sẹ́sẹ́ ẹlẹ́sẹsẹ igi ọgbà sẹ́ ọmọlára ọkọ ọmọlára àdá méjìlá nídìdá ńlẹ́ra gbogbo ìjẹ mo tún wá rí bá òòrò mo rí bá lọ́wọ́ bàbá mi wọlé àlàdé ìwọ ọmọ ọbẹ ìran ọbẹ ní bẹ́sù. lásán ọmọ làmọ́lá ooo òrìṣà bá sọ màlámàlà o òrìṣà bá sọ màlámàlà òde aláṣọ màlámàlà o òrìṣà bá sọ Ṣàngódé aláṣọ màlámàlà o Ṣàngódé aláṣọ màlámàlà o Ṣàngó olùkóso àyàrá náà iná lójú iná lẹ́nu ọkùnrin kò là bí iná jò láàrò ebi náà dáláyé lẹ́mìíràn náà bá fa ìlọrun olójú orógbó ẹlẹ́dẹ̀kẹ́ òbí orógbó lẹ́mẹ̀sán tó ti bá bínú ẹ̀jẹ̀ kójú táyé ẹ̀yìn ọ̀gẹ̀dẹ̀ ẹ̀mọ̀ kódò ọlọ́wọ́ mọ̀mọ́ tó ti dé o. Ṣàngódé aláṣọ màlámàlà o Ṣàngódé aláṣọ màlámàlà o Ṣàngódé aláṣọ màlámàlà o Ṣàngó olùkóso àjàrà náà iná lójú iná lẹ́nu ọkùnrin kòòlà bí iná dòláàrò olójú orógbò ẹlẹ́rẹ̀kẹ́ òbí orógbò ẹlẹ́dẹ̀ Ṣàngó tí bá ń bínú ẹ máa pé èèyàn yẹ wọlé náà ẹ máa pé olójú orógbò olójú orógbò olójú orógbò olójú orógbò Ṣàngó lọ́mẹ̀wé mi ò mẹ̀wé olójú orógbò olójú orógbò olójú Ṣàngó lọ́mẹ̀wé mi ò mẹ̀wé. National Association of Isese Students Union ẹ bá mi fún AU chapter ẹ bá mi fún ọ ní àtẹ́wọ́.